ẹ̀yin tẹ́ wà ní ìjókòó wa ẹ kúrò lórí ibẹ̀ mo tún kìlọ̀ fún yín last one ni mo ń fún yín yìí o òótọ́ mo ń sọ fún yín o ẹ ní fẹ́ dúró wò ẹ má try ẹ ẹ má try ẹ ẹ má try ẹ ẹ rọra kúrò ẹ jẹ́ kí àwọn tó ṣẹ́ǹtẹ̀ máa réèyàn gidi láyìíká wọn ṣá kì í ṣe àwọn elite rọkàn ẹ lọ wá èèyàn tó ní ìmọ̀ gidi bó ṣe àgbàlagbà tó ní ìmọ̀ ẹ lọ wá ẹ̀yin ẹ sọ gbogbo kinní fún kẹ wá máa dúró ẹ̀sùn tẹ ní lọ́rùn ní ayé yín tẹ́ ẹ̀ mọ̀ nǹkan àwọn amúnisìn tó ń lò yìí wọ́n máa rán anybody ẹ lọ wádìí ìgbà tí irú Mobutu tó tí ó tẹ́ńjọ́ sí àná nílùú ẹ̀ tó fẹ́ lọ sílùú àwọn amúnisìn tó ń lò wọ́n jálẹ̀ ní lẹ́sẹ̀kẹsẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kó máa wá lọ àwọn citizenship tán fún wọ́n withdraw ẹ̀ kíákíá bóyá lẹ mọ̀ àwọn tó ń ran yín iṣẹ́ ìwèrè bóyá lẹ mọ̀ wọ́n ẹ̀ rí ìran wò àwọn gan máa jápa fún yín àbí kí lẹ máa ń pè jápa wọ́n máa ṣe wèrè fún yín wọ́n á ṣe wèrè fún yín ṣèbí mi ń wọlá wípé ìran Yorùbá lẹ́ ń pera yín ni tí ó bá ń ṣe bẹ́ẹ̀ ni ẹ̀yin bá wò mo ń tèkì time mi nì torí mi ò fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ àbẹ́kejì kó tún ṣẹlẹ̀ lẹ́ẹ̀kẹta ni torí àrùn ìjìnlẹ̀ tọ́nà ń fún mi nì òun nì kí ló dé tá lẹ́yìn ìgbéraga kọ́ o Ọlọ́run o ṣùgbọ́n mo mọ̀ pé irú wọn ò ṣe é pè sọ̀rọ̀ láì ṣe pé o ti gbogbo yẹn agbára yẹn Ọlọ́run gbé fún ẹ tán gbàtọ Ọlọ́run dẹ ti wá fi yé mi dáadáa ń sìn tó ti gbé fún mi òun náà nìyẹn o mo ṣe tètè gbé àṣírí wọn síta pé ẹ má tra ayẹ ṣe mọ̀ pé àwa tọ́lọ̀ fún lórí àmọ̀ pé Nàìjíríà ń ṣe orílẹ̀-èdè o ẹ máa ń gbọ́ tí máa ń sọ dáadáa náà ẹ mọ̀ pé máa ń sọ pé arrangement ni mi ò ń sọ jù bẹ́ẹ̀ lọ ẹ mọ̀ pé tí máa ń sọ̀rọ̀ orí ni máa ti sọ màá kàn sọ fẹ́rẹ́fẹ́ ni ó dìgbà tán bá tọ́jà kí n tó sọ gbogbo nǹkan fẹ́ gbọ́ lórí ẹ̀. sọ ẹ ṣọ́ ara yín ẹ rọra kó ẹrù yín kẹ kúrò báyìí ẹ kúrò bọ̀ mo lè aṣọ yín ní nǹkan kan plan ti ètò Ọlọ́run fún mi láti ìbẹ̀rẹ̀ dópin ẹ̀ ó wà peaceful mo dẹ̀ máa fi agbára peace hàn yín tó jẹ́ agbára Ọlọ́run tó máa gbé yín kúrò bẹ̀yẹn ẹ rí ìran wò káì ọ̀nà tẹ́ ẹ̀rù láyé ẹ ní fẹ́ rí so èmi á tún fún yín láàyè kẹ lọ ronú ni o ẹ ní right àti má ronú o kẹ má ronú pìwàdà how do you say it ẹ má repent ẹ má ronú o o pẹ̀lú àyín nìyẹn kó tó bá wọn ṣùgbọ́n pẹ́ ní kúrò mo lè aṣọ yín kò pẹ́ mọ́ pàápàá ṣàwárí gbogbo ìyàtẹ̀ fi yàwọn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn especially láti 6 months láti almost ọdún méjì yìí ẹ san kì í ṣọ̀fẹ́ ẹ máa san máa fi agbára Ọlọ́run tó ń jẹ́ Jehovah wọ̀nyí sẹ́yìn ẹ̀wẹ́ ẹ rọra kúrò jẹ́jẹ́ o mò ń sọ o meanwhile àwa máa lo peace ni mo dẹ̀ máa fagbára peace hàn yín ṣùgbọ́n mi ò lè sọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí yín o táwọn press yín tán bá dìde sí yín mi ò mọ̀ ń pa yẹn ẹ mọ̀ yìí pé few years back mo ti sọ rí ẹ lọ wá interview yẹn mo sọ mo ní tẹ́ ẹ bá jẹ́ kí ebi dá ogun sílẹ̀ tẹ́ ẹ bá jẹ́ kí ebi kó dá wàhálà sílẹ̀ ẹ̀yin tẹ́ ń pera yín lórúkọ yìí ẹ̀ láyà ẹ̀wọ̀n òbí dà mi mọ̀ bí security ń ṣe pọ̀ tó mi mọ̀ bí fẹ́ǹsì ń ṣe ga tó mo ti sọ rí o mi ì tiẹ̀ tí ì bọ́ sínú ìpè Ọlọ́run rán mi iṣẹ́ ìpè kí n wá dìde lọ ṣe mi ì tí ì bọ́ sí o tí mo ti wọ̀n ní àṣọ máa ṣẹlẹ̀ ṣẹ́rí ibi tẹ́ ń tí ọ̀rọ̀ ara yín lọ ìyẹn ọ̀tọ̀ nìyẹn kò kàn mí bọ̀tí pé ní tó wà ní ọwọ́ mi báyìí tọ́lọ́run ṣe ìyanu fún yìí peace ni o mo lè aṣọ yín nìyẹn peace ni bọ̀tẹ́ kúrò lórí dúkìá wa à ń ṣe part of arrangement tó ń jẹ́ Nàìjíríà kò ń ṣe orílẹ̀ àṣẹ mọ ẹ̀ṣẹ̀ tó wà ní ẹ̀ṣà chai ẹ mọ tó jẹ́ káì Ọlọ́run mo lè aṣọ yín àwọn onítìbí wọn máa já yín lẹ̀ ní pẹ́lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ rí ìran wò wọ́n máa já yín lẹ̀ ní ẹ lọ wádìí àwọn tán ti lò tẹ́lẹ̀ báwọn náà ṣe wọ́n já wọn lẹ̀ ní ẹ rí ìran wò ẹ ra kúrò báyìí o ẹ kúrò
torí ìyà tẹ́ fi ń jọ àwọn èèyàn wa kò yẹ kí ìyà jẹ wọ́n o. Encroach lórí ilẹ̀ wa o. Ignore wípé a ti exercise right wa as orílẹ̀-èdè àti ẹ̀dá ìran tọ́lọ́run dá kó ní òmìnira rẹ̀. Ignore ẹ o. But mo fẹ́ kẹ́ mọ̀ pé ó ti tó gẹ́. Enough is enough. Ó ti tó gẹ́ o. Tẹ́ bá decide pé ẹ ń lọ báyìí nísìn, ìmọ̀ràn tí máa fún yín ni pé ẹ hand over fún DG or finance department ministry or something like that. DG finance yín ṣá ẹ hand over fún àti chief justice state yín. Àwọn méjì yẹn hand over fún wọn. Ẹ má ní ẹ ṣe báwọn náà corrupt kò kàn yín, ẹ fi yẹn lẹ̀. Àwọn méjì yẹn hand over fún ẹ máa lọ. Ṣé pé ẹ máa rí wa face to face, a máa bá yín ṣe meeting, Adélé máa rí àbí àìrọ̀ ẹ ti lose opportunity yẹn. Èmi fi àyè yẹn lẹ̀ fún yín ní láàrin ọdún kan tí mo ṣe reclamation notification fún yín. But ẹ ti lose ẹ̀. Ẹ tún wá ń gbéraga. Èyí tó wá worse ni pé ẹ jẹ́ kí ìyà máa jẹ àwọn èèyàn wa. Toríṣiríṣi nǹkan burúkú ń ṣẹlẹ̀ sọ́tà wọn láì ṣá wọn. Ẹ gbàgbé. Ní ìdàtí yẹn. Ẹ hand over fún DG finance yín department ministry or something like that. Ministry, yes. Ẹ hand over fún àti chief justice state yẹn or chief judge, whatever you call them. I think chief judge or chief justice, whichever one. Ẹ hand over fáwọn méjì yẹn. Kẹ́ máa lọ. A lè rí yín, need àti rí yín náà. Kò need. Ẹ̀yin hand over fáwọn méjì yẹn. Ṣẹ́yìn tẹ́ ń fi kú léra yín. Ẹ̀yin tẹ́ pé arrange ni yín. Nǹkan tó common sí ni ó ti mọ yín lára láàrin òṣèlú sóṣèlú yín. Kẹ́ máa fi kú léra yín, kẹ́ máa fi kú ṣe oríṣiríṣi. Ní nǹkan ọpọlọ rẹ. Kí ni ṣé ẹ ní ọpọlọ rẹ lẹ́yìn gbogbo nǹkan bàjẹ́ láyé yín, gbogbo ìlú bàjẹ́ lórí yín. Tí ẹ ní ṣe ń pín ní. Nǹkan tẹ́ lè ṣe tó jẹ́ dáadáa. Ẹ wá ń pín búrẹ́dì fún ẹ pín ṣú ẹ pín. Ayé yín bàjẹ́. Orí yín burú pa. Ẹ kúrò lórí ilẹ̀ wa. Ẹ kúrò lórí ilẹ̀ wa. Ẹ mọ ẹ̀sùn tẹ́ ń ṣe o. Mo dẹ̀ lè assure yín pé àwọn amúnisìn yín wọ́n máa ja yín lẹ̀ ní. Ẹ rí ìran wò. Ó dìgbà náà. Ṣùgbọ́n sìn ẹ̀yin máa lọ peacefully báyìí. Mo tẹ́ bá lẹ̀ lọ ẹ máa lọ náà ni. So kò sí ètò kàn mí, ẹ máa lọ ni. Bó ṣe wà nìyẹn. Ẹ má bínú pé mo gba àsìkò yín tó yìí. Ó ga. Ẹ má bínú torí Ọlọ́run. But a láti fi àlàyé hànra, ṣe àlàyé fúnra wa dáadáa. Mo fẹ́ kó yé wa dáadáa ká lọ rò. Kẹ́dẹ̀ lọ wo ìtumọ̀ àṣírí tó jáde. Nàìjíríà ń ṣe orílẹ̀-èdè o. In any way, in any form. Kò ń ṣe nation, kò ń ṣe country. Rárá. In any way, in any form ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Kì í ṣe orílẹ̀-èdè rárá. Arrangement ni. Ẹ lọ wo definition arrangement àwọn amúnisìn ni. Àwọn wa lè máa gàba lórí àwọn ọmọ onílẹ̀ gangan tọ́lọ̀ ń ṣoore fún. Ẹ wá ń febi pa wọ́n ẹ̀ ń ṣe wọ́n játijàti. Kábíyèsí Ọlọ́run. Ẹ jẹ́ ká gbọ́ ká tuntun gbọ́ o. Ẹ ṣé mo dúpẹ́, ẹ má bínú pé mo gba àsìkò yín. Ẹ má bínú torí tọ́lọ́run. Mo fi Ọlọ́run bá bẹ̀ yín ni. Ó ṣe díẹ̀ tí mo ti bá yín sọ, bóyá yẹn ni mo ní kí n kúkú yọ̀ sí yín lọ́rùn. Kájọ sọ̀rọ̀ léni àfi k'Ọlọ́run ṣàánú. Ká gbọ́ gbogbo ẹ̀. Bó ṣe rí nìyẹn o. Wọ́n á kà á fún yín. Ìgbésẹ̀ tí mo gbé wọ́n á kà ẹ gbọ́. Ẹ má wòran, ìyanu ti ṣẹlẹ̀. Àyanu ti ṣẹlẹ̀. But mi ò ní gba ọ̀nà táwọn tó ṣáájú ti gbà. Mi ò ní gbà. Mo mọ̀ pọ́nà Ọlọ́run lélẹ̀ àṣẹ dẹ̀ ni. Wọ́n á sì múṣẹ. Ẹ jẹ́ á máa wòran, ẹ jẹ́ á ní sùúrù. Ṣùgbọ́n pé kò clear sí gbogbo àgbáyé. Orílẹ̀-èdè Yorùbá tó ó clear o. Ṣẹ̀rá àwọn onírọ́ tán wà láàrin mẹ́ẹ̀. Ṣé ẹ ti rí wọn? Wọ́n ṣe wọ́n játijàti. Wọ́n jókòó lórí irọ́. Wọ́n máa sọ náà, wọ́n ní àgbá òfìfo, yes, ló ń dún worowóró or something like that. Empty barrel ni wọ́n máa ń land sound. Àgbá òfìfo ni wọ́n. Wọ́n mọ̀ pé orí òfo làwọn jókòó lé. Wọ́n mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ orílẹ̀-èdè táwọn ń pè. Wọ́n pe Nàìjíríà nation, Nàìjíríà kìíní kan jàǹtọ̀ fún. Ní ibo kẹ̀, packaging, irọ́ àti irọ́, arrangement. Ẹ má jẹ́ aṣọ jù bẹ́ẹ̀ lọ. Àwọn náà mọ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ ṣọ́ra yín o. Òótọ́ mo sọ fún yẹn. Ẹ rọra kó ẹrù yín jẹ́jẹ́ kẹ́dẹ̀ hand over fún DG
àti chief judge yín ní state tó jẹ́ tọmọ Yorùbá ló bá tán. Ẹ ṣe yẹn ẹ máa lọ náà ni, ẹ ríran wò. Ẹ má bínú gbogbo ẹ̀yin IYP of DRY, ẹ má bínú pé mo gbàsíkò yín, mo yọ sí lọ́rùn lénìí ni. Ẹ ṣé mo dúpẹ́, Ọlọ́run wà pẹ̀lú wa, a máa gbúrò ara sáyọ̀ àtàláfíà. Ẹ má wọrí, ìyanu ti ṣẹlẹ̀, Ọlọ́run kúkú ti ṣe ìyanu, ó ti fòpin sí gbogbo ìyà tó ṣiṣẹ́ yìí, ó ti fòpin sí, ó ti fún wa lórílẹ̀‐èdè wa, káwọn olórí burúkú yìí kúrò ní orí ilẹ̀ wa, wọ́n dẹ̀ máa lọ, wọ́n máa kúrò, ẹ jẹ́ á máa wòran, ìyanu ti ṣẹlẹ̀. Ẹ ṣé mo dúpẹ́, Ọlọ́run wà pẹ̀lú wa o, God bless you.